Otasansan rédíò and TV. Àgbáríjọpọ̀ àwọn alága ẹgbẹ́ òṣèlú Labour Party nípínlẹ̀ mẹ́rìndínlógójì tó wà lórílẹ̀‐èdè Nàìjíríà ni wọ́n ti panupọ̀ tako àhesọ ọ̀rọ̀ tó ń lọ nígboro wípé àwọn ń gbèrò láti lé aṣáájú ẹgbẹ́ tó tún jẹ́ olùdíje fún ipò ààrẹ lẹ́gbẹ́ òṣèlú náà nínú ìbò ọdún 2023 tó kọjá, Peter Obi kúrò nínú ẹgbẹ́. Àwọn alága ẹgbẹ́ òṣèlú náà ní ìpínlẹ̀ gbogbo lórílẹ̀‐èdè Nàìjíríà ni wọ́n fọ̀rọ̀ náà léde lásìkò ìpàdé àlàáfíà kan tí wọ́n ṣe pẹ̀lú alága gbogbogbò lórílẹ̀‐èdè Nàìjíríà Julius Abure ní olú ilé ẹgbẹ́ òṣèlú náà tó wà ní ìlú Àbújá lọ́jọ́ Ìṣẹ́gun Tuesday. Wọ́n ṣe lálàyé wípé kò sí tó jọ ìgbésẹ̀ tàbí ọ̀nà láti yọ Peter Obi kúrò nínú ẹgbẹ́ náà. Wọ́n ní àwọn ọ̀bàyéjẹ́ ènìyàn tí wọn ò fẹ́ kí ẹgbẹ́ òṣèlú Labour Party wà ní àlàáfíà àti ìṣọ̀kan, tí wọ́n fẹ́ kí ògiri ẹgbẹ́ òṣèlú náà kó lanu kí aláǹgbá lè wọ inú rẹ̀ lọ, ni wọ́n wà nídìí àhesọ ọ̀rọ̀ wípé àwọn ń gbèrò láti lé Peter Obi kúrò nínú ẹgbẹ́. Nínú ìtẹ̀síwájú ọ̀rọ̀ wọn, àwọn alága náà wọ́n ní àwọn nígbàgbọ́ nínú ìdarí alága àpapọ̀ ẹgbẹ́ náà, ìyẹn Julius Abure, tí ó ń tukọ̀ rẹ̀. Ọ̀rọ̀ pọ̀ tí wọ́n sọ, wọ́n tún mẹ́nu bà ọ̀rọ̀ owó ẹgbẹ́ tí wọ́n lò di àwátì àti àwọn ọ̀rọ̀ míì tó jẹ mọ́ ẹgbẹ́ òṣèlú Labour Party. Àmọ́ ṣá o, ẹ tẹ̀lé wa lórí ìkànnì yìí fún ẹ̀kúnrẹ́rẹ́ àti àwọn ìròyìn míì lọ́kan-ò-jọ̀kan lédè Yorùbá lẹ́ka-jẹ̀ka lórílẹ̀‐èdè Nàìjíríà, nílẹ̀ Áfíríkà àti káàkiri àgbáyé. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa, ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń wò wá.